àlùjọ náà ìpolé ló máa jẹ́ Ògún ni ìbá fún ànábì mọ́mọ́ ní àyà. akí gbogbo ẹ̀yin olùfẹ́ àpàdà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lórúkọ òjọ̀kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá tiwa. ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí àgbo yẹn tí yóò máa ta yín lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta. ẹ wo èyí tá a tún fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ bó ṣe ń lọ ẹnì ìṣó níbẹ̀. bẹ́ẹ̀ ni hip hop ìṣẹ̀ṣe lágbà èṣù ló fi dẹ́rù èṣù ló fi ṣètà ẹ̀yin máa bọ̀ wá sọ may I no go take am. No, we no take am again. If you do that chat again, you go see our red eye. Na so yeah, just come from one guy come from Arab, come say our papa na him be Satan. Waiting when Alusho turn, ẹ má bá mi show love and like. When Alusho turn temple, Ojúbọ dey for Kaaba for over 1,000 years. Then go Kaaba, throw stone to Shotan. Land the Omogolokaye Kawoke I've greeted before. Go Kaaba, go dey throw stone to Shotan. And they can't lie to me say na my papa be Shaitan. Religion is so deceitful. Like I said in my last teaching, mo ní pé kò sí kankan tuntun tí ẹ̀sìn àjèjì gbé wá fún wa. Àtúnyẹ̀bí ẹ káàbọ̀. Ẹ̀sìn àjèjì ò gbé nǹkan kan wá fún wa. Islam brought nothing. Abrahamic religion kò mú any new thing wá fún wa than giving us ó ń ṣe piracy fún wa. Ẹni tó bá dẹ̀ ṣe piracy kò lè ní original dání. Gbogbo nǹkan tá à ń ṣe ní church àti mọ́ṣáláṣí piracy ni. Number one, the word Ọlọ́run Olódùmarè ó ti jẹ́ narration àwọn ancestors wa. Tó bá jẹ́ pé wọn ò bá orúkọ yẹn ńlẹ̀ kò síjọ́ tórúkọ yẹn máa wọnú Islam àti Christianity. Orúkọ yẹn bá máa débẹ̀. So ibi tá a ti máa get sense lélẹ́yìí o. Ọlọ́run Olódùmarè. Àwọn ancestor wa náà ti sọ ìtàn ara wọn pé ìlú ọ̀run ìlú ni wọ́n pè bẹ̀. Bá ṣe nílùú pé Ìkàrẹ́, Arigidi, Ọ̀kà, Àkúrẹ́, Ọ̀wọ̀, Ìbàdàn, Èkó, Ifẹ̀, Ìjẹ̀bú, àwọn orúnmọlẹ̀ sọ pé ogbó atọ́ bàbá mi Fádàrè. Àwọn orúnmọlẹ̀ sọ pé ìlú ọ̀run ni ilé àwọn. Wọ́n ní ibi táwọn wà àjò náà pé àjò yẹn òun ni tó wá sọ pé ọ̀nà ìrìn àjò short visit ìrìn àjò fẹ́rẹ́ náà ń pè ní pilgrimage ní èdè Latin. Òun ni wọ́n ń pè ní hajj ní èdè Arab. Tẹ́yàn bá wá sí ibi short visit ibi tó yẹ pé èèyàn lọ òun náà ń pè ní pilgrimage tó yẹ pé kò ń ṣe ibi tó fẹ́ lọ máa gbé ó kàn ìrìn àjò kékeré ni. So àwọn bàbá wa sọ pé ilé ayé yìí o àjò ni fún àwọn. Ọ̀run nílé àwọn. Pé so tá bá ti wá délé ayé ká máa rántí pé àjò níbí pé ọ̀run nílé. So ìdí nìyẹn tó ń ṣe ní nǹkan tó ń jẹ́ olú ọ̀run tàbí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ bàbá mi show love and like. That's why ibi tí orúkọ yẹn ti wá nìyẹn. Ọlọ́run mi Olúwa because ibi tí wọ́n sọ pé ó jẹ́ ilé àwọn òun ni ọ̀run. It's just like tí má sọ pé tẹ́lẹ̀ bá mọ Ìbàdàn sì wá lólùbàdàn Ọlọ́yọ̀ Eléko ṣe understand wọ́n máa lo olú fún ọba ìlú bí tí olú ọ̀run ti wá nìyẹn. So tó bá understand Yomi Famuyiwa ẹ káàbọ̀ Ayọ̀mí Gold. Tẹ́yàn bá mọ etymology Ọlọ́run ẹ mọ̀ pé Ọlọ́run ò lè jẹ́ Allah. Ẹ lọ túmọ̀ Allah túmọ̀ sí the Lord, the God, the ní etymology ẹ̀. Ṣé etymology ẹ̀ wá túmọ̀ sí ọba táwọn Muslim sọ pé ní
kìíní kan bismillah Rahman Rahim àwọn kí Ọlọ́run ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run àbí nǹkankan kìíní bólẹ́ ti rí it is meaningless in your language. Mo dẹ̀ tún sọ pé tó bá jẹ́ pé ìgbà tí wọ́n gbé Islam dé kó bá sí èdè tó ń jẹ́ ọ̀run nínú tradition wa bàbá mi amọ̀nà pé you are welcome. Kó má sí èdè ọ̀run káwọn irú mọ̀lẹ́ àkọ́ wáyé pé tí Olódùmarè ò bá exist nínú tradition wa tí Ọlọ́run ò exist tí ọ̀run ò exist kò síjọ́ tí àlùjọ́nà máa di ọ̀run. Mo béèrè lọ́wọ́ lady kan recently kò lè dá mi lóhùn. So it's a critical question. Tó bá jẹ́ pé àwọn bàbá wa ò ní èdè fún ọ̀run because this eléyìí ò sí nínú èdè Arab you can't find it anywhere. Tó yẹ pé wọn ò ní èdè fún ọ̀run wọn ò ní èdè fún Ọlọ́run wọn ò ní èdè fún Olódùmarè Allah kò lè pick orúkọ yẹn. That name will never be given to Allah. Tó bá jẹ́ pé ìgbà tí wọ́n gbé Islam dé tí àwọn bàbá wa sọ pé ẹni tó dá ayé àtọ̀run tó dá wọn kò sí nǹkan tó ń jẹ́ ọ̀run lédè wọn. Ayomi Gold, you are welcome. Ipe Oluwaseun Solomon, thank you for coming. Olugbenga Akuse Adeosun. I can still greet you now. Tí bá ti wọnú teaching, I will not be able to greet again. But sometimes you should appreciate your people when they are with you. Tó bá jẹ́ pé they don't have that word. Tó pé ńgbà tí wọ́n sọ pé ẹni tó dá wọn o Ọ̀rúnmìlà ló dá wọn. Ipe ibi tí àwọn Ọ̀rúnmìlà dẹ̀ ti wá ló ń jẹ́ Ìpolé. So wọ́n sọ pé orúkọ mi tó Ọ̀rúnmìlà tún jẹ́ ni Olúpolé. Today Allah would have been Ọ̀rúnmìlà. Instead àlùjọ́nà Ìpolé ló máa jẹ́. And lẹ́ni ànímọ̀ Ọ̀rúnmìlà mọ́ o. Dìbò tó ń sọ pé àwọn bàbá wa ò mọ Ọlọ́run mọ́ lẹ́ni ọmọ aláàmọ̀ Ọ̀rúnmìlà mọ́. Michael Odedino, you are welcome. Ọmọ aláàmọ̀ Ọ̀rúnmìlà mọ́. Tó bá jẹ́ pé Ọbàtálá ni wọ́n sọ pé òun ló dá ayé àti Ìpolé. That's when they say jókòó bọ́dún rẹ̀ káàbọ̀. They said that this is ibi tá a ti wá o. Ṣé ọ̀ká bàbá ti sọ̀tàn pé ìwà ọ̀run làwọn ti wá. So the name orúkọ yẹn ti wà registered nínú tradition. So Citizen Ways ẹ káàbọ̀ Ejimake, thank you. Tó bá jẹ́ pé wọ́n sọ pé Ògún àbí Ọbàtálá ni ó kí ẹ jẹ́ kí má tiẹ̀ lórúkọ ṣe ọ̀kọ́ Ọbàtálá yẹn máa ń confuse. Mo ráwọn kan tó sọ pé ọba ti Allah ni Allah. Ọbàtálá ò kì í ṣe Allah o. Ẹ jẹ́ kí n lo Ògún àbí Ṣàngó. Kọ́ wá sọ pé Ògún ni Adéyọmí Ọládìpọ̀ ẹ káàbọ̀ pé Ògún ni ẹni tó dá gbogbo nǹkan tó yẹ pé ìtọ̀tọ̀ ti sọ sílẹ̀ táwọn Islam bá ní ẹ̀hàn pé náà a ti yọ pé Olódùmarè ò exist nínú tradition wa. That name kò exist rárá. Ọ̀run kò dẹ̀ exist. Ó wá sọ pé Ògún ni ẹni tó dá gbogbo wọn nígbà tán dé. Ògún ni wọ́n gbàgbọ́ pé ó dá wọn nígbà náà. Wípé ibi tí àwọn Ògún dẹ̀ ń gbé òun ló ń jẹ́ Ìpolé. Wípé orúkọ mi fún Ògún ni Olúpolé dípò Ọlọ́run. Ṣé wọ́n pé ọ̀run náà pé báyìí. Wọ́n wá ní Ọlọ́run wá sọ pé Olúpolé o òun ni. Lẹ́ni àlùjọ́nà Ìpolé ló máa jẹ́. Ògún ni ìbá fún ànábì mọ́mọ́ ní àyà. Gbogbo eléyìí tó ń sọ káwọn jí àwọn kí àjọkẹ́ ọba àwọn kí Ọlọ́run ọba kan àlékè ọlá àwọn ṣe kinní kan yẹn. Ní tó bá jí lẹ́nu máa sọ pé àwọn jí o bísímìlà Rahman Rahim yẹn wá ní pé àwọn jí àwọn kí Ògún lákàáyé ọ̀ṣìmọ̀lẹ̀. Wípé olómi nílé bó ṣe ń bú Ògún ẹ̀wọ̀n níbu mọ́ o. Wọ́n ní òfàṣọ wọ́n á tiẹ̀ tún pọ́nlé gidi gan. Òfàṣọ sílé fi mọ̀ kí mọ̀ bóra Ògún olùlànà. Ògún yẹn òun ló máa fún ànábì mọ́mọ́ gbogbo àwọn màláíkà tí wọ́n kó wá yẹn abẹ́ Ògún náà máa kó sí. Ògún dẹ̀ náà máa sọ pé ó kàn dé gbogbo kọ́ṣọ̀ wa lẹ́ẹ̀ni náà máa ní àmọ́ Ògún mọ́. So tẹ bá mọ concept nǹkan tí mò ń sọ yìí rí pé religion ò bring nǹkan religion ò mú nǹkan tuntun kan wá fún yín ju pé religion ṣe copyright ni religion ṣe religion ṣe copyright ni religion ṣe ó ṣe copyright
nǹkan tó máa ń pè pọ̀ wọ́n pè ní Ọládégà ẹ̀kọ́ndà ẹ̀káàbọ̀ wọ́n pè ní copyright syncretism plagiarism piracy. That's why tó jẹ́ pé àwọn Muslim wọ́n kàn lè máa sọ pé Allah ni Ọlọ́run but they don't have the etymology. Wọ́n lè sọ pé Olódùmarè wọn ò ní etymology ẹ̀. Reason ni pé ẹni tó bá ṣe piracy kò lè ní original dání. Ẹni tó ná owó tó produce film kan tó produce film impersonation ẹ ṣe jàre tó produce film ìwọ ló ní owó ẹ ó lọ sí oríṣiríṣi location took them film yìí bá ń tó 1 year o tó fi yà so wọ́n ṣẹ̀ṣẹ̀ wá edit wọ́n á ṣe gbogbo ẹ̀ èyí tó yẹ kán yọ kúrò èyí tó wọ́n máa ti yọ gbogbo ẹ̀ kúrò wọ́n ṣẹ̀ṣẹ̀ wá produce ẹ̀ nígbà tó ń produce film yẹn ẹnìkan wá jí mo dúpẹ́ pé actress wà lára àwọn tó ń wò mí báyìí ẹnìkan wá jí fíìmù yẹn ó lọ pirate ẹ̀ so ẹni tó jí fíìmù yẹn tó pirate ẹ̀ nígbà tó pirate fíìmù yẹn piracy yẹn ó máa pirated ni now ẹni tó bá pirate nǹkan ó máa fẹ́ ẹni tó kò ní jẹ́ àjọmọ̀ṣe wọn àjọmọ̀jèrè ni ẹni tó bá ṣe piracy tó bá jẹ́ pé ẹni tó ní original tó bá pè nǹkan ẹ̀ ní 500 naira ẹni tó ṣe piracy tẹ́ bá dé Ọjọ́ta ẹ máa bá ń bẹ̀ ẹ bá lọ́jọ́ta tó bá ti dọwọ́ ọ̀rọ̀lẹ́ ẹ bá lọ́jọ́ta ẹ bá lóṣòdì ẹ bá ń Kétu ẹ bá ń Mushin ẹ bá ní Yàbá ẹ bá lójú Ẹlẹ́gba ẹ bá ní Ìdúmọ̀tà ẹ bá lórílẹ̀ Ìgànmú ẹ bá ní Yànàbà gbogbo àwọn strategic location yẹn lẹ bá ti bá ẹ bá Lágbára ẹ bá àwọn locations tèrò máa ń pọ̀ bus stop tèrò máa ń pọ̀ Abúlé Ẹ̀gbá Ìyànàpájà ẹ máa rí lákó wọn jọ ẹ máa rí lálágbàdo ẹ máa rí káàkiri bẹ́ẹ̀ ẹ rí ní Ṣàngó Ọ̀tà gbogbo àwọn locations Pen Cinema gbogbo ibi tí èrò máa ń pọ̀ sí yẹn lẹ máa ti rí CD yẹn wọ́n máa tà ní 100 naira ṣùgbọ́n tó bá wá arrest tó bá wá ẹni tó ẹ̀mọ̀ pé ẹni tó ṣe production sí báwo ni iṣẹ́ òun ṣe wá déta àwọn àríṣẹ́ 100 so wọ́n ṣá try wọ́n wá get ẹni tó ṣe piracy kò lè defend piracy yẹn tó bá lọ sí court tó bá parọ́ pé òun lòun ya fíìmù yẹn kò sí nǹkan tó fẹ́ fi defend ẹ̀ kò sí nǹkan kankan tó lè fi defend fíìmù yẹn torí kò ní originality lọ́wọ́ ẹni tó ya fíìmù òun ló máa fún wọn ní báyìí la ṣe yà 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 before we bring this out exactly bí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe àti ọ̀rọ̀ ẹ̀sìn àjèjì ṣe rí nìyẹn so bàtẹ́sìn àjèjì dé ẹ̀sìn àjèjì study ilẹ̀ pé Allah wà yìí o orúkọ wo la lè sọ Ọlọ́run di àwọn bàbá wọn sọ pé ó dá wọn bàbá Èṣù Àgbo ẹ káàbọ̀ baálẹ̀ Èṣù Àgbo so ẹ jẹ́ ká sọ Allah Al-Shatan tá gbé wá ń kọ́ ẹ jẹ́ ká sọ ní Èṣù bàbá wọn so that is the greatest confusion so wá di pé gbogbo attribute tí Olódùmarè ní ẹ wá fún Allah and that's why tí Allah ò ṣe lè tally pẹ̀lú àwọn ancestors wa because Allah ò kì í ṣe Olódùmarè kò ń ṣe Ọlọ́run no Allah is not Ọlọ́run Olódùmarè so you cannot attach my forefathers to Allah kò possible Allah ti ní àwọn ẹrú ẹ̀ prophet ẹ̀ àwọn ànábì ẹ̀ Olódùmarè àtàwọn ọ̀rúnmọlẹ̀ you cannot detach them wọ́n ní ọ̀run mo dúpẹ́ lọ́wọ́ bàbá Orílàdìmú anytime tí máa ń ṣe teaching mo wá ń give credit to bàbá Orílàdìmú for teaching me ìrìnwó ọ̀run tó mọ ilẹ̀ ọ̀run tó mọ ilẹ̀ àti Ọlọ́run ẹjọ́ báwo lẹ ṣe fẹ́ yà wọ́n so that's why ní etymology orúkọ tẹ́ ń pè pé òun ni Allah yín so that's why tí èmi àti ẹni Arab man bá jọ jókòó tí bá sọ etymology Ọlọ́run fún Arab man yà sọ pé not á ní kì í ṣe Allah
dẹ̀ tó bá sọ pé Olódùmarè ẹni tó ní odù kí lodù yìí Ifá lodù another language fún Ifá òun ní odù torí pé Ifá sọ fún wa pé Olódùmarè ló ní kin Olódùmarè ló ní Ifá Ifá l'Olódùmarè fi ń dá òun ló fi ń dá òun ló fi ń rú òun ló fi ń ṣe gbogbo nǹkan téèyàn bá ń ṣiṣẹ́ ó máa ń fi lọ́mọ lọ́wọ́ iṣẹ́ tí mo ti ń ṣe rèé o Olódùmarè ni babaláwo àkọ́kọ́ bí Ifá ṣe sọ fún wa nìyẹn Ifá mi àpá tí mo dẹ̀ ti ń láwọn ọmọ tó pọ̀ èwo ni mo lè fún nínú àwọn ọmọ mi kó máa fi tọ́ kó fi lead gbogbo àwọn ọmọ tó kù torí Olódùmarè wa ò lẹ́rú àwọn ọmọ Olódùmarè làwọn orúnmọlẹ̀ pera wọn Olódùmarè wá fún Ọ̀rúnmìlà ní ìkìn Olódùmarè gangan náà l'Olódùmarè kó fún Ọ̀rúnmìlà ìkìn Olódùmarè gangan òun Olódùmarè kó fún Ọ̀rúnmìlà ìdí nìyẹn tí wọ́n fi ń pe Olódùmarè ní Olódùwa Elédùwà olódù ẹni tó ní odù wa odù tó wà lọ́wọ́ wa odù tá ń sọ yìí náà ni odù 16 odù Ifá lè túmọ̀ orúkọ yẹn kàn dé ṣọ́ọ̀ṣì máa fẹ́ dùwà but you cannot translate it you don't know the meaning and that's why you are confused because tó bá sọ pé Olódùwa odù kan ṣoṣo náà Ifá yẹn náà lodù téèyàn bá wọ igbó Ifá wá ní ó wọ igbó odù tó bá ń tẹ̀yàn nífá wá ní wọ́n tẹ̀ lódù another language fún àbọ̀rọ̀ àbọ̀yè ìyá mi Òrìṣàwùmí another èdè fún mo tẹfá ni wọ́n tẹ̀ mí lódù mo ti tẹfá o wọ́n lọ ti tẹ̀ lódù wọ́n ti tẹ̀ lódù kó túnra ẹ̀tẹ̀ olódù báwo lẹ ṣe wá ń yọ olódù kúrò nínú orúkọ ẹ̀ ẹ sọ pé aláàyí ni Olódùmarè ó dẹ̀ kórìíra orúkọ ẹ̀ ó kórìíra nǹkan tó dá ó kórìíra nǹkan tó ní ó kórìíra nǹkan tó jẹ́ títí ẹ̀ báwo ni Allah ṣe wá jẹ́ Olódùmarè Allah kórìíra Ifá Allah hate Ifá Allah ò lè bá rúnmọlẹ̀ ṣe ẹ̀dẹ̀ ní Allah l'Olódùmarè Allah ò nífá tí Allah bá nífá èjì ogbè ní nǹkan tí ò jọra wọn ní ká máa fi nǹkan tí ò bá ti jọra ká máa fi wéra wọn ta ní èjì ogbè nínú kí lórúkọ èjì ogbè ní Islam torí òtúrá nìkan lẹ máa ń purọ́ mọ́ bàbá mi Fádàrè you are welcome ẹ jẹ́ bá mi fi sí group òtúrá nìkan lẹ máa ń pa irọ́ mọ́ ẹ máa ń parọ́ mọ́ òtúrá lótúrá sọ̀rọ̀ nínú Ifá wa tẹ bá rí ẹ̀rí nínú òtúrá ẹ̀rí inú ìrẹtẹ̀ ẹ lè rí ọ̀rọ̀ kan nínú odù bí odù 8 ẹ lè rí gan nínú odù ẹ lè rí nínú tó odù tó ń lọ bí 15 oríṣiríṣi odù ló máa sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n òtúrá nìkan ṣoṣo Yusuf Ọlásùnkànmí ẹ káàbọ̀ òtúrá nìkan ṣoṣo lẹ dárúkọ òtúrá dẹ̀ wá ń sọ kéwú àwọn odù 16 tó kù tó l'Olódùmarè jọ sọ̀kalẹ̀ pẹ̀lú òtúrá ibo náà wá ṣán lọ tó fi wá jẹ́ pé òtúrá nìkan ló ṣàwó lọ sí Mẹ́kà tó wá sọ pé láìlà ìlàlà Muhammad ẹ káàbọ̀ ìyá mi Beatrice Ọlánìkẹ́ so kò possible so ẹ ti rí pé all these are fake Ifá that bóyá gbà táwọn Fúlàní dé or àwọn bàbá wa due to their ignorance tó lọ create fake that Ifá is not genuine àwọn ọ̀tá ló create Ifá yẹn láti deceive our aboriginal people àwọn tó tàn wá jẹ tó translate Olódùmarè sí Àláù àwọn náà no create fake Ifá òtúrá láti program wa wípé nǹkan tó Olódùmarè fẹ́
ni à ń ṣe òun náà ṣe create fake òtúrá yẹn fún wa àwọn tó translate ẹ̀sìn fún wa tí wọ́n program wa is a programming àwọn náà reprogram wa tán fi create ifá òtúrá irọ́ ibi tó ní òtúrá máa ń wé láwàní gbogbo láwàní yẹn ò nítumọ̀ lédè èdè lárúbáwá wípé òun ló sọ pé láìláìláìlá tí ò dẹ̀ wá sí àwọn muslim wọn ò ní reference òtúrá wọn ò ní reference Ọ̀rúnmìlà èmi nìkan ò lè máa sọ story kí the other party kó máa sọ àwọn a ní ìtàn a ní àṣẹ àwọn Yorùbá tí wọ́n pín sí Benin Republic ńsìn wọ́n lọ́mọ ìyá kan ni wá àwọn tó pín sí Togo wọ́n lọ́mọ ìyá kan ni wá right ẹjọ́ ṣé wọn kì í ṣèdè wa lénìí they still speak our language gbogbo àwọn tẹ́lá bá tán yẹ àbá wọn tán ẹtú kúrọ́kúrọ́ ẹni Sudan ni bàbá ńlá wa ti wá a ti ṣe gbogbo research àti ẹ̀rọ orúkọ tó jọ orúkọ Odùduwà ní Sudan àwọn àdándáwà àtàwọn Fúlàní ni wọ́n fẹ́ jọjọra kò sí ọba àdándáwà rí tó wé ẹ ṣé bàbá mi Túndé Ọ̀wọ̀yọ̀ àwẹ́kọ́ mi ò rí ọba àdándáwà tó dé fìlà tó dé adé rí mo lọ Google mo lọ dì lọ ṣe story nígbà tí máa ní Mudiu Morikas pé àdándáwà ni Odùduwà ti wá mo lọ Google mo lọ ṣe research lórí history àdándáwà mo lọ study oral tradition wọn mi ò rí ìkọ̀kan tó jọ mọ́ Odùduwà ń bẹ̀ mi ò tó bá lè sọ pé torí pé àwọn àdándáwà kọlà gbogbo ìran aláwọ̀ dúdú ló ń kọlà látijọ́ so kì í ṣàwọn nìkan ló ń kọlà wọ́n kọlà ń Ghana so why àtàmọ́ all because you want to be lost then you have to mislead your future generation to claim history that is not them so a máa wá dìran kíran tó bá yá bẹ́ẹ̀ ni Olódùmarè ló ní fá we don't have it Ọ̀rúnmìlà kọ́ ló ní fá Olódùmarè ló ní yes so this man now created a fake story for us trying to reprogram us they are trying to reprogramming us so that tó bá yá and the purpose of ẹ̀sìn yìí náà ni pé kán gbalẹ̀ wa at the end of the day by the time we are lost wọ́n á gbalẹ̀ wa ẹni tó bá lè bú mi kó bú mi I don't care òtítọ́ korò àánú àwọn ọmọ kéékèèké tán ti bà ọpọlọ wọn jẹ́ yìí máa ń ṣe mí tán ti fi virus sínú ọpọlọ yín láti kékeré pé tó wá dọjọ́ iwájú àwọn ọmọ yín á tún dẹrú àlá so kí ni mo try láti sọ ni pé ká wá lọ sórí ọ̀rọ̀ Ìyá Ọlọ́ṣun tó ṣẹlẹ̀ ní Ìlọrin and we've had some rumor pé wọ́n sọ pé ìyá yẹn wípé fake Ọlọ́ṣun ni pé 4 years ago ló di Ọlọ́ṣun Akeem Opo ẹ̀wọ̀ ìyàwó ẹ̀kọ́ mẹ́ka bọ́ wọ́n ní 4 years ago níyá yẹn ṣẹ̀ṣẹ̀ di Ọlọ́ṣun láti Muslim bọ̀ ńgbà tí a bẹ̀rẹ̀ sí ń ṣe research tá ṣe mi ò tí ṣe more finding lọ títí although wọ́n níbi tí ìyá yẹn wà wọ́n ló wà safe this ìyá yìí wọ́n ló jẹ oyè olórí àwọn oníṣẹ̀ṣe ní 2015 so ẹni tó ti ṣe ìṣẹ̀ṣe tó fi kọ́ ilé ni bí kì í ṣe oníṣẹ̀ṣe àná wọ́n dẹ̀ sọ pé ibi tó ti sọ̀rọ̀ wọ́n tiẹ̀ ní kò mọ̀ kò tiẹ̀ wọ́n ní kò tiẹ̀ wà aware of what is happening before wọ́n ní kò wà aware at all ó kàn gbọ́ pé òkúta gidi ó lọ sí odò Ọ̀ṣun ló wá ń sọ pé òkúta gidi bí ti báwo lòkúta gidi ṣe máa lọ sódò Ọ̀ṣun ó báwo ló ṣe lọ máa dí àwọn Ọlọ́ṣun lọ́wọ́ ṣókúta gidi lè sọ pé òun ò tí ì jèrè lára Ọ̀ṣun rí ni
pé ṣé òkúta gidi ṣó lè lóhun òjèrè lára Ọ̀ṣun rí ni báwo lòkúta gidi ṣe máa lọ dí Ọlọ́ṣun lọ́wọ́. So that was nǹkan tí wọ́n ló ṣẹlẹ̀ nìyẹn. So tó fi sọ̀rọ̀ tán dẹ̀bi lọ́wọ́ ìyá pé ìyá ṣe lè sọ ó ní yes òun lè sọ tó gun ẹni bá gbárí bá dáni lójú a máa fi ń gbárí ni ìyẹn lórí tìyá Ọlọ́ṣun. So then gbogbo nǹkan tẹ́jẹ̀ sọ pé ìyá yẹn sọ ó yí nǹkan tó sọ up to today a rí fídíò láti fi fídíò proof ẹ̀ fún wa pẹ̀lú fídíò. We cannot see any video to prove to us that that woman actually denied what she said. Ṣebí máa yìí làbíbù àbí kí ló lòun jẹ́ mò ń bọ̀ bó tiẹ̀ jẹ́ pé ẹni tó gbé síta ó ní ẹni tó bá gbé mo máa lọ wá fídíò yẹn lè ń pariwo jù. Bó tiẹ̀ jẹ́ pé Christian ẹgbẹ́ ẹ̀ ló gbé òun ní làbíbù ló sọ yẹn o. My question is that làbíbù nìyẹn tó sọ pé ògùn dá ibi tó ti ń sọ̀rọ̀ yẹn náà bàbá òkúta gidi wà ńbẹ̀ eléyìí tán ní bàbá òkúta gidi sọ náà mò ń lọ wá o tó go viral. So ẹ̀yin tẹ́ ní ànábì ní kẹ́ ẹ ṣe ògùn pé ògùn dá ẹjọ́ ṣé ògùn yẹn ṣànábì ló invent ògùn yẹn ṣé kì í ṣe ògùn táwọn Ọ̀ṣun àwọn Ọ̀sanyìn àwọn ẹlẹ́bọ àwọn irúnmọlẹ̀ tó ń invent kì í ṣe òun lẹ́sọ pé báwo lànábì ṣe máa ní kẹ́ lọ ṣe ògùn ṣé wọ́n ń ṣe ògùn nílùú ànábì. So ànábì tẹ̀ lóògùn dá ànábì ní kán ṣe ògùn ẹ̀sìn gbẹ́rẹ́ ẹ ṣe gbogbo ẹ̀ àwọn ló ń sín gbẹ́rẹ́ kì í ṣe àwọn oníṣẹ̀ṣe ló ń sín gbẹ́rẹ́ ni. So nísìnyí tó bá jẹ́ pé ẹ lọ ṣe ògùn bí ruman tó ń sọ wípé tó bá pàdé kinní kan tó bá fún ẹ lóògùn kó lù àbí nǹkankan tó ń sọ kọ́tọkàntán kí lorúkọ máa yẹn tí mo gbé fídíò ẹ̀ jáde níjọ́ sí yẹn. So at the end of the day tó bá wá tí tó sọ tó ń sọ ìyẹn máa nìyí ebi tí mo ti upload fídíò máa yẹn rí sórí péjì bí o ìgbà tó kọ́kọ́ sọ̀rọ̀ yẹn tí mo rò pé wà okay nígbà náà. So tó bá jẹ́ pé ìsìn ibi tó ti gba àṣírí yẹn tẹ́nìyẹn bá wá sọ síta ẹ̀ lọ sí police station náà ẹ̀ lọ máa sọ pé wọ́n ń ba àáfàá yín lórúkọ jẹ́. That is exactly what you guys gonna do. That's exactly what you guys gonna do. You are not too late, my brother. Rector Bamilele, you are welcome. Thank you, Ìyàwó Ṣẹ́gun Ẹṣẹ́jàre. So what I'm saying is that bọ̀bọ̀ tó pera ẹ̀ ní mọ́gàjí omi ẹjọ́ ẹ̀ báyìí ṣáà lọ́nà ṣe máa sọ pé òun jẹ́ mọ́gàjí omi náà mọ́gàjí odò Yemọja pé odò òun ni o anybody ò kàn lè wá sídìí odò yẹn láì gbàṣẹ lọ́wọ́ ẹ̀ ìwọ gangan ni mo fẹ́ bá sọ̀rọ̀ mo kàn kọ́kọ́ sọ story lọ ni ìyẹn ìwọ mọ́gàjí odò under constitution ìgbà tí àwọn Muslim tí wọ́n lọ ń ju òkòlù palace Ọ̀ọ̀ni of Ifẹ̀ ń jọ sí ṣe báwọn àfáà ń sọ̀rọ̀ this is a country with law ìlú tó lófin lélẹ̀ ìlú tó ní gbogbo àwọn àfáà tó ń sọ pé wọ́n ìlú tó lófin tó níjòyè mi tí nǹkan kan ní wọn náà kó padà jáde kó ní ìlú tó lófin tó níjòyè Nigeria is a secular nation tó jẹ́ pé ẹ̀yin Muslim ẹ̀yin lẹ ń take law into your hand torí pé àwọn oníṣẹ̀ṣe wọ́n kàn rí yín pé ọmọ ìyá wa ni wọ́n ìdí nìyẹn tó lódùmarè táwọn alálẹ̀ fi gbé àwa dìde